ẹlẹ́yinjú àánú tí ò rọ̀gbọ̀kú lé ìjọba Shobaj Foundation ni wọ́n dẹ̀rín pẹ̀kẹ́ ọ̀gọ̀rọ̀ àwọn opó eléyìí tí wọ́n fi sàmì ọdún tuntun níbi tí wọ́n ti gbé ẹ̀rọ ìlọta fún àwọn opó náà láti lè máa rí ọwọ́ mú lọ sẹ́nu. Èyí ló wà lára àwọn ètò tí ikọ̀ tí ò rọ̀gbọ̀kú lé ìjọba ọ̀hún tó sì jẹ́ ikọ̀ ẹlẹ́yinjú àánú Shobaj Foundation tí wọ́n fi ń dá sí ètò títànṣẹ́ láwùjọ níbi tí àwọn tí wọ́n jàǹfààní níbi ètò náà ti sọ̀rọ̀. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n wí. Ẹ sì wá dùn èèyàn nú nínú yóò dùn kalẹ̀ ni o, nǹkan yóò ní bàjẹ́ láíláí, ẹ̀mí yóò sì gùn, gbogbo sẹ́yìn lẹ́jẹ̀ lágbára ọ̀dọ́ èso ní báyọ̀ yín jẹ́. ní tí kinní yìí máa ṣe fún mi, ó máa mówó wọlé fún mi dáadáa ju bó ti yẹ lọ torí opó ni mí. nígbà tí mo bá bẹ̀rẹ̀ sí fi ṣiṣẹ́, màá máa lówó lọ́wọ́, màá dẹ̀ máa dájọ́, màá máa rí n fi, èmi náà máa rí n fi jẹun, màá fi máa tọ́jú àwọn ọmọ mi. Wọ́n ṣe gan ni. Rí pé kì í ṣe àkọ́kọ́ ní táwa ti jàǹfààní wọn ní Agbẹ́ja ní Ọ̀ṣun-Sámi. Shobaj Foundation ẹgbẹ́ tó nítumọ̀ ni eléyìí tí wọ́n dẹ̀ ṣe fún wa yìí, àǹfààní gidi ló jẹ́ fún wa. Wọ́n fún wa pé ká fi wá nǹkan jẹ kó tán ìsí àtòṣì, Ọlọ́run ló ń sọ kó pó. Àwọn náà tún wá sọ̀pọ́ọ̀tì wa, ń jẹ́ olùrànlọ́ fún wa pé káwo pó ká mọ̀ ráre ká mọ̀ rí nǹkan kìbọnú. Mo dúpẹ́ lọ́wọ́ Shobaj Foundation. Àǹtí Fẹ́tínọ́t ni wọ́n ń ṣe program lórí rédíò, so mo wá pè lọ́jọ́ yẹn ní wíìkì tó tẹ̀lé, wọ́n wá pè mí pé ṣé mo lè wá, mo wá ní mo lè wá, so mo wá wá, so náà fi wá jíṣẹ́ owó tán ní kan fún mi, wọ́n fún mi lọ́jọ́ yẹn, wọ́n fún mi lóúnjẹ, so inú mi dùn gan. Mo gbọ́ nípa Shobaj láti iléeṣẹ́ Àgídìgbò. Wọ́n ṣe dáadáa fún mi tó pọ̀. Àpáàtì pé mo jẹ́ opó nígbà tí mo ní àìlera tí mo sì kìbọn tó pọ̀, wọ́n ṣe dáadáa fún mi. Gbogbo dáadáa wọn wà ní dìbànújẹ́ o, wọn ò ní rí ìnira o, wọn ò ní fi kú gbóore o, wọn ò ní fàìsàn gbóore o. Mo dúpẹ́ o tó oore tí mi ò ro kan ní o, oore gbáǹkọ́gbì ni Ọlọ́run ṣe fún mi o, oore tí mi ò ro kan ní o. Oúnjẹ mo rò pé bóyá wọ́n fẹ́ gbé fún wa o, ẹ wá wo oore ńlá, mọ́ ní gbàgbé oore tí wọ́n wá ṣe fún mi. Ọlọ́run mo dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ Shobaj Foundation o, kọ́lọ́n bá túbọ̀ mọ̀ ṣàlékún dáadáa wọn o. Wọ́n gbọ́ nípa ètò yìí, wọ́n pè mí ni pé àwa tí a ní ọkọ pé ká wá. Àánú tí wọ́n ṣe fún wa lónìí òró kan rẹ o, owó lásán mo ṣe bí wọ́n hà fún wa ni o. Ọmọ rí dààmú kọ́wọ́ ayé ọmọ tẹ̀, bí bá ti ń lọ bí ti ń bọ̀, ààbò tó dájú kọ́ mọ̀ wà lórí rẹ̀, ọmọ rẹ̀ kọ́ mọ́ rí dààmú, gbogbo nǹkan tó ṣùgbà rẹ̀ àti ìyàwó rẹ̀ wọ́n mọ̀ rí dààmú o. Tó ṣe fún wa a lè gbàgbé láéláé o, wọ́n mọ̀ rí bá ti ṣe, wọ́n mọ̀ rọ́nà gbégbá o. Bí ikọ̀ Shobaj Foundation ti jẹ́ kó di mímọ̀ pé èyí kì í ṣe ikọ̀ irú ètò bẹ́ẹ̀ láti dẹ́rìn pẹ̀kẹ́ àwọn tí kò ní. Kódà lára àwọn ètò tí wọ́n máa ń ṣe ni fífún àwọn obìnrin àti opó ní ẹgbẹ̀rún mẹ́wàá náírà 10,000 naira ní ọ̀sọ̀ọ̀sẹ̀ lórí ètò Mopélọ́lá níkànnì Àgídìgbò 88.7 FM Ìbàdàn. Wọ́n ṣàlàyé pé ètò yìí kò dúró sórí fífún àwọn opó náà ní ẹ̀rọ ìlọta nìkan, ó tún dórí gbígbẹ́ omi kànga gìrìwò bọ́ọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè fojú winá ìṣòro omi mímu àti omi lílò, níbi tí wọ́n ti tọ́ka sí pé láti tọ́ṣẹ́ kúrò láwùjọ, àwọn tí oríṣẹ́ gé ọlà fún náà nílò láti dá sí ètò gbogbo eléyìí tí ìjọba tó ṣàgbékalẹ̀ rẹ̀. Ikọ̀ Shobaj Foundation jẹ́ ikọ̀ tí ò rọ̀gbọ̀kú lé ìjọba tó sì jẹ́ ikọ̀ ẹlẹ́yinjú àánú eléyìí tí wọ́n fi ń dá sí ètò ìtànṣẹ́ ní àwùjọ wa.